mẹ́sẹ̀gì tó ń fún wa ni pé tígbà tí aáwọ̀ bá ṣẹlẹ̀, when there is crisis, what should I do as a Christian? What should I do? Torí mi ò ní wàásù, mo fẹ́ teaching la máa ṣe. Ṣèmọ̀ pé tá a bá fẹ́ wàásù ó yàtọ̀ sí tá a bá fẹ́ ṣe teaching. So a máa ṣe teaching ní àwàásù lórí chapter 4. So nígbà tí crisis bá wà, kí ni Ọlọ́run sọ pé èèyàn lè ṣe? Kí lọmọ Ọlọ́run lè ṣe nígbà crisis tó lè clear, tójú ẹ̀ máa fi clear? Bishop Oyedepo á sọ pé àdúrà ọmọdé ni give me, but àdúrà tó wá ti mature nínú Ọlọ́run, Lord show me ni, Olúwa fi hàn mí ní àsìkò yìí kí ni ó yẹ kí n ṣe, kí ni mo lè ṣe, Lord show me. So mo máa sọ àwọn nǹkan torí àkókò wa, Ọlọ́run á ràn mí lọ́wọ́. Àwọn nǹkan bíi 8 kan wà tí mo fẹ́ ká mọ̀. So ẹjọ́ máa fast máa sáré pé nítorí mo fẹ́ ká ka ìwé yẹn. So ẹni tí ò bá gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa bàtà bá ṣe review, ẹ má wọrí ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ dáadáa. Ikọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ ká mọ̀ ni wípé Ọlọ́run ní ètò fún ayé ẹnì kọ̀ọ̀kan wa. God has a plan for our life. Bí mo ṣe wà yìí, Ọlọ́run ní ètò fún ayé mi. Bẹ́ẹ̀ yìí náà ṣe wà, Ọlọ́run ní ètò fún ayé yín. Kéèyàn kọ̀ọ̀kan má sọ pé àtọ́rí pé mo ti dàgbà bóyá táìmì ti kọjá, rárá o. Nítorí pé téèyàn bá ṣì wà láyé, téèyàn ṣì ní èmí ìyè, Ọlọ́run sì ní ètò fún ayé èèyàn. Àdúrà gbogbo wa ní pé ètò tọ́lọ́run ní fún ayé wa kí gbogbo wa ká lè achieve ẹ̀ o, ká tó kúrò láyé lórúkọ Jésù, kéèyàn fulfill destiny, kéèyàn mọ́kàn wá lásán. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kàn wá ní wá survive, kọ́kàn survive kan jẹ kan ra mọ́tò kan ra lé kan dẹ̀ fi ìmọ̀ kan kú, case close, kò sí nǹkan kan, wọn fulfill destiny. Ṣùgbọ́n ká sọ pé èèyàn fulfill destiny, ó ní pé ètò tí Ọlọ́run ní fún ayé èèyàn kéèyàn mú wá sí ìmúṣẹ, ó là ń sọ pé èèyàn fulfill destiny. A máa rí pé Esther ó dìde, ó fulfill destiny. Esther fulfill destiny. So mo fẹ́ ká mọ̀ Jeremiah 1:5 wípé before I formed you, kí tiẹ̀ tó dá ẹ nínú ìyá ẹ̀ mo mọ̀ ẹ́, mo ti mọ̀ kan tó máa ṣe, mo tiẹ̀ ti pè ẹ́ pé wòlíì. That tells you. Jésù Kristi gan sọ pé mo ń lọ gẹ́gẹ́ bí aṣekọ̀wé mi, bá ṣe kọ ti Jésù Kristi sílẹ̀, bẹ́ẹ̀ ni Jésù Kristi ṣe lọ. So Ọlọ́run ní ètò fún ayé ẹnì kọ̀ọ̀kan wa. Especially tá a bá ti gba Jésù sínú ayé wa, Ọlọ́run ní ètò fún ayé wa. A máa rí tá a bá wo ayé Mósè, ayé Dávidi, Jósẹ́fù, Jésù Kristi fúnra ẹ̀, ẹ̀rí pé Ọlọ́run ní ètò fún ayé ìkọ̀ọ̀kan nínú àwọn èèyàn tọ́lọ́run náà ní Bible. So ìkejì ni wípé we are given divine moments to alter circumstances. We are given divine moments to alter circumstances. Tí n bá sọ dáadáa ní Yorùbá mọ̀ mi sá lọ́mọ ẹ̀jẹ̀ ẹ̀ máa ràn mí lọ́wọ́ mà ó. Gbogbo wa la ní àkókò láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti tún nǹkan tí kò ṣeé yí padà láti yí padà, nǹkan tí tá ti rò pé kò ṣeé ṣe. Ṣẹ̀mọ̀, Olúwa máa ń fún wa ní oore ọ̀fẹ́, àsìkò kan máa ń wà tóore ọ̀fẹ́ yẹn á wá láti jẹ́ kí èèyàn lè tún ṣe, kéèyàn lè yí padà. Ṣé mo sọ dáadáa ní Yorùbá mọ̀? Ẹ sọ dáadáa, kéèyàn lè ṣe àtúnṣe. Yes ma. Kéèyàn lè ká yí padà, alter. You can alter circumstances. You can alter. Ẹ jẹ́ kí n fi nǹkan ṣe example kó lè yé wa dáadáa. Ṣé mo nígbà kan wà tí Goliath tó bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ àwọn èèyàn Ọlọ́run. Sọ́ọ̀lù gan tó jẹ́ olórí ogun pẹ̀lú gbogbo nǹkan ogun ẹ̀ kò sì pẹ̀lú Goliath kan bà. Gbogbo àwọn ọmọ Ọlọ́run ṣe ni wọ́n tẹríba. Kò sí ẹni tó lè gbórí sókè nítorí pé Goliath, nítorí pé ó ń terrorize wọn. Ṣùgbọ́n nígbà tí Dávìdì máa gbọ́ pé èèyàn kan wà tó jẹ́ kó rí àwọn ọmọ Ọlọ́run gbogbo tẹ̀ba. Moment nìyẹn fún divine moment ni fún Dávìdì láti ṣe kankan. Dávìdì rò wípé aláìkọlà lásán mọ̀ ní ẹni tó ń halẹ̀ máwọn èèyàn Ọlọ́run. Àwọn tá a kọ nílà, àwọn lọ́wọ́ ń tẹríba fún aláìkọlà pé God forbid. Dávìdì kò lójú. So divine moment yẹn wá fún Dávìdì. Dávìdì sì lò ó láti fi gba àwọn èèyàn
Ọlọ́run sílẹ̀ nítorí gbogbo wa divine moment máa ń wá fún o kọ́lọ̀ fún wa lórí ọ̀fẹ́ láti màgbà tásìkò náà bá wá nítorí kò sẹ́ni tí kò ní wá fún ó máa ń wá èèyàn míì ìbẹ̀rù kò ní jẹ́ kó ṣe é èèyàn míì á ti rò pé tí n bá lọ ṣe mi ò fẹ́ wàhálà jàre nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ iye báyìí ló máa ná mi kò ní jẹ́ kí n different reasons ló máa ń jẹ́ káwọn èèyàn àbọ̀ ìdí ẹ̀ ṣùgbọ́n kò sí ẹni tí kò kì í ní divine moment yẹn máa ń wá tí Esther wá àrí chapter 4 tàbí ṣe lénìí tí ẹ wá Solomon sọ ní ìwé oníwàásù orí 3 a lè kà láti verse 1 lọ dé verse 11 ó sọ pé gbogbo nǹkan ló ní àkókò so àkókò yẹn máa wá fún yàn ṣùgbọ́n téèyàn bá dákẹ́ lákòókò tó yẹ kéèyàn sọ̀rọ̀ God forbid torí burúkú ni o àkókò yẹn máa wá ṣùgbọ́n èèyàn láti sọ̀rọ̀ èèyàn láti dìde so ìkẹta ni wípé we must stand with courage o we must stand with courage a gbọ́dọ̀ dúró pẹ̀lú ìgboyà ni o ṣẹ́ni nínú gbogbo àwọn commands tó wà ní Bible one of the greatest tó yẹ pé ó pọ̀ rẹpẹtẹ ni do not be afraid ẹ máa gbọ́ tọ́lọ̀ mọ́ máa sọ pé do not be afraid má ṣe bẹ̀rù ìwé Joshua orí kìíní ẹsẹ̀ 9 Joshua orí kìíní ẹsẹ̀ 9 ó ní mo há àpàṣẹ fún ọ bí ṣe gírí kí o sì mú àyà le má ṣe bẹ̀rù bẹ́ẹ̀ ni kí àyà kí o má ṣe fò ọ́ nítorí pé Olúwa rẹ wà pẹ̀lú rẹ níbikíbi tí ìwọ bá ń lọ. Kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ bẹ̀rù kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ṣe gírí kí kìrìsìtẹ́nì kó mú ọkàn kìrìsìtẹ́nì tó bá ń bẹ̀rù kò ní àwọn àfòfin destiny lórúkọ Jésù ṣùgbọ́n á bà nǹkan jẹ́ ẹ̀rù máa ń bà nǹkan jẹ́ ni so a gbọ́dọ̀ wà courageous tí Esther ò bá ṣe gírí kó mú bẹ̀rù kó mú kúrò nǹkan tọ́lọ́run lo Esther fún yìí Esther ìbá má lè ṣe Ọlọ́run bá tún wá ọ̀nà míì tó máa fi fún àwọn èèyàn rẹ̀ nígbàlà ni so a Christian once you are born again ó mọ ipá àṣẹ Ọlọ́run ni Olúwa pa á láṣẹ fún wa ní pé ká má bẹ̀rù rárá dípò ń wà pẹ̀lú wa ní gbogbo ògbà so ńgbà tó Ọlọ́run bá wà pẹ̀lú ẹ kí ló wá ń bà ọ́ lẹ́rù èmi rí Ọlọ́run níwájú mi èmi ò ṣojo èmi tí màá kọ́ Ọlọ́run wà lẹ́yìn mi èmi ò bẹ̀rù ta ni mo fẹ́ bẹ̀rù ńgbà tẹ́ kọ́ Ọlọ́run gangan ní ẹ̀rù ó ń gangan lẹ̀rù fún rẹ̀ ta ni mo fẹ́ bẹ̀rù ta ni so a gbọ́dọ̀ dúró pẹ̀lú ìgboyà aláti dúró pẹ̀lú ìgboyà ìkẹrin ni wípé fasting and prayer brings clarity and hope for deliverance fasting and prayer brings clarity and hope for deliverance ààwẹ̀ àti àdúrà ó máa ń mú ìmọ́lẹ̀ àti ìrètí wá ààwẹ̀ ó máa ń tan nǹkan tó ṣe èèyàn ò tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan téèyàn ò mọ kí ni mo lè ṣe ṣùgbọ́n tá a bá ti lọ sínú ààwẹ̀ máa ń ṣí ojú èèyàn ni nǹkan téèyàn ò lè rí ordinary nígbà téèyàn bá ń gbàdúrà ẹ tó bá ń gbàwẹ̀ dáadáa mọ̀ kan tí mò ń sọ ààwẹ̀ máa ṣí ojú ẹ̀mí yín láti rí pé nǹkan tó yẹ kí n ṣe òun leléyìí a rí wípé Esther lo ààwẹ̀ nígbà tí crisis dé Esther mọ̀ wípé eléyìí ò ṣe nǹkan téèyàn máa lọ dúró níwájú ọba nǹkan kan wà téèyàn lè ṣe ẹni tó bá máa lọ dúró níwájú Fáráò ó láti ti rí igbó tó ń jò àbí burning bush ó láti ti rí igbó tó ń jò tí ìgbẹ́ náà ò sì run o ẹni tí kò bá sì nírú experience yẹn kò lè lọ dúró níwájú Fáráò Esther mọ̀ yẹn o pé you have to be in God's presence o before you face any problem wọ́n fẹ́ face Sátánì you have to be in God's presence o wà ní presence Ọlọ́run o dẹ̀ fẹ́ lọ bá wọn settle nǹkan kan o fẹ́ lọ face wàhálà àwọn tó wà ní crisis o fẹ́ lọ yọ wọ́n o dẹ̀ sí sínú presence Ọlọ́run ó ti sọ̀rọ̀ ẹ di pre-ìfọ́tà àwa ò ní ṣe pre-ìfọ́tà lórúkọ Jésù so Esther mọ̀ wípé o ní láti gbààwẹ̀ for
for clarity àwẹ̀ will give you clarity ó máa jẹ́ kó rí ìmọ́lẹ̀ kó rí nǹkan dáadáa. Then ìkarùn-ún ni wípé God demands obedience. Ọlọ́run ń béèrè fún ìgbọ́ràn. Tí a bá ṣe ìgbọ́ràn sí nǹkan tọ́lọ́run bá sọ wípé ká ṣe, a máa lè fulfill destiny. Ṣùgbọ́n tí kò bá ti ń ṣe ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run àbí sí òfin Ọlọ́run, kò sọgbọ́n tó fẹ́ ṣe fulfill destiny. Kò ṣeé ṣe. Ìkẹfà tí mo fẹ́ sọ ni pé bí mo ṣe ń sọ ní English mo ṣe ń sọ Yorùbá so that tó bá máa understand in English ayé wọn. God uses everything and everybody for his divine purpose. Gbogbo nǹkan tọ́lọ́run dá, gbogbo èèyàn tọ́lọ́run dá, whether you are bóyá o jẹ́ aláìgbàgbọ́ ni ẹ́ o ní o, àbó o jẹ́ aláìgbàgbọ́ ni o, gbogbo nǹkan tọ́lọ́run dá lọ́lọ́run máa ń lò fún ìfẹ́ rẹ̀, fún iṣẹ́ rẹ̀. Gbogbo nǹkan tọ́lọ́run dá lọ́lọ́run máa ń lò. Kò síyàn kankan tó lè sọ wípé torí kò wò kì í ṣe ọmọ Ọlọ́run ò lè lò ó. God can use just anyone to achieve his purpose. Ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 8. Hebrews tí fóònù ẹ̀ ríǹgì ẹjọ́ silence thank you. Ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 8. Hebrews 2:8. Ohun gbogbo wà lábẹ́ ẹsẹ̀ Ọlọ́run. Kò kù ohun kan tí kò fi sábẹ́ rẹ̀. Everything tọ́lọ́run dá. Àtèyí tó ń mí, àtèyí tí ò mí. Abẹ́ ẹsẹ̀ Ọlọ́run ni gbogbo ẹ̀ wà. Ọ̀tá kankan ò ṣe lè halẹ̀ mọ́ wa. Nítorí pé ọ̀tá tó ń halẹ̀ lábẹ́ ẹsẹ̀ Ọlọ́run ló wà. Kò síbi tó ń lọ. Ọba Ahasuerus bó ṣe lágbára tó lábẹ́ ẹsẹ̀ Ọlọ́run ló wà. Àtìmọ́tà ọ̀fà ọkàn ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà. Ó sì ń yí gẹ́gẹ́ bó ṣe wù ú ni. Ó ń yí bó ṣe wù ú ni. So gbogbo nǹkan tọ́lọ́run dá àti nǹkan tó ń mì o àti nǹkan tí ò mì o, Olúwa ń lò wọ́n for his own divine purpose. Àti Hámánì fúnra ẹ̀ tí Sátánì lò lábẹ́ ẹsẹ̀ Ọlọ́run òun ló wà. And then the 7th one ni pé mo tẹ̀sí sọ pẹ̀lú ti kíní lẹ́ẹ̀kan wípé be in the presence of God before facing problems. Tí ìṣòro kan bá dé ta mọ̀ pé ìṣòro yìí eléyìí pọ̀ Olúwa. Kí ló ń ṣẹlẹ̀? The first thing you have to do is be in the presence of God. Be in the presence of God. Be in the presence of God. Esther ni pé àwọn èèyàn ti ń gbàdúrà kò ṣe pé wọ́n sì máa gbàdúrà. Àwọn èèyàn ti wẹ̀ Bible tẹ̀ sọ pé wọ́n ń gbàdúrà torí ìlú àwọn kìíní lọ́wà ìlú àwọn aláìgbàgbọ́ lọ́wà. So wọ́n á avoid gbogbo nǹkan láti mention àdúrà, faith, Ọlọ́run. Even though you can see the scriptures being fulfilled nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Esther sọ pé àwọn èèyàn ti ń gbààwẹ̀, wọ́n ti wọ aṣọ dúdú, wọ́n ti ń ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n nígbà tá a máa fi sọ fún Esther tí Esther máa fi mọ̀ ó ní pé òkè kí tiẹ̀ tó lọ bá ọba o, ẹ lọ gbààwẹ̀ ọjọ́ 3. Wáyé ọjọ́ 3. Kí ló dé Esther fi sọ pé àwẹ̀ ọjọ́ 3? Tí Esther ò bá mọ̀ nǹkan tí ọjọ́ 3 dúró fún nínú Bíbélì. Esther mọ̀ wípé ìwé Hosea orí 6 ẹsẹ̀ 2, wòlíì Hosea orí 6 ẹsẹ̀ 2, ó sọ wípé lẹ́yìn ijọ́ 2 Olúwa máa tún wa jí, ṣùgbọ́n ní ọjọ́ 3 Olúwa máa jí wa dìde. Kí Jésù tó dé ní Hosea ti sọ o wípé ní ọjọ́ 3 Olúwa máa jí wa dìde. Àwa ó sì wà láàyè níwájú rẹ̀. So 3 days, 3rd day fasting yẹn, prayer and fasting, very, very powerful. Esther sọ pé ẹ lọ gbààwẹ̀ ọjọ́ kan, kò tẹ̀ sọ pé ẹ lọ gbààwẹ̀ ọjọ́ 7. Esther ní ẹ lọ gbààwẹ̀ ọjọ́ 3. Ọjọ́ 3 kọ́ ni Jésù Kristi fún rẹ̀ gan jíǹde kúrò, ṣùgbọ́n ọjọ́ 3 ni Jésù Kristi fún rẹ̀ jíǹde kúrò nínú òkú. So ọjọ́ 3 yẹn gangan ni Ọlọ́run ní májẹ̀mú with life, pẹ̀lú ìyè, new life ni Jésù bá jáde nínú grave.
So májẹ̀mú wà pẹ̀lú ọjọ́ kẹta. Esther mọ̀ pé that third day is very powerful. When you fast that third day, God will spare your life. Kò ní fi ṣe bó ṣe tó. Tẹ́ bá dẹ̀ ń gbà wẹ̀ bíríbírí ọjọ́ kẹta ẹni pé third day yẹn, you begin to see what your eyes can not even see naturally. Ẹ kàn máa rí, that is when you begin to see angels. That's when you begin to see things tó jẹ́ pé ordinary lójú èèyàn ò kì í rí, even when you pray. But tẹ́ bá ṣàwẹ̀ bíríbírí, ẹ tó bá ṣàwẹ̀ bíríbírí àmọ̀ kan tí mo sọ. Bíríbírí téèyàn ò momi, téèyàn ò jẹun, the third day, you see that you are on a different. The pain one planet mean you begin to see things that ordinarily your eyes can't see. So Esther mọ̀, ó mọ̀ pé ní Jonah chapter 3 verse 7 nígbà tó lọ́wọ́ fẹ́ destroy Nínífè, ó mọ̀ pé àwẹ̀ náà ni wọ́n pè. Wọ́n pè àwẹ̀ ní 3 days ni wọ́n fi gba àdúrà. Wọ́n even though wọ́n pè 3 days but ẹ bá ka bọ́n ṣe gbàdúrà bọ́n ṣe pera wọn ẹ̀ mọ̀ ìpọ́jọ́ mẹ́ta ni 3 days ni wọ́n fi gba àdúrà yẹn. And Ọlọ́run fún rẹ̀ gangan tí kò kì í yí padà. Ọlọ́run fún rẹ̀ gan ronúpìwàdà ibi tó ti plan láti ṣe sórí Nínífè Ọlọ́run sì mú kúrò. So fasting is very very powerful. Fasting máa ń la ojú èèyàn, ó sì máa ń jẹ́ kéèyàn lè lọ láti fèsì crisis, láti fèsì ìṣòro, láti fèsì Sátánì fún rẹ̀. So be in God's presence before facing Satan. What do you say? Deliverance fún yàn before you face any major problem. Be in God's presence. And then the last one ni wípé take responsibility. A ti máa ń sọ̀rọ̀ nípa ilé lórí òkè Síónì. Kéèyàn take responsibility. Kéèyàn ṣe ojúṣe títí ẹ̀ ní kí ni ní Yorùbá nọ́mà ẹ̀jọ̀ mọ̀. Kéèyàn take responsibility ní Yorùbá. Ṣe ojúṣe rẹ, something like that. Ṣe ojúṣe rẹ. Kéèyàn ṣe ojúṣe rẹ̀. Bẹ́ẹ̀ni. Okay. Esther take responsibility. Ó take responsibility. Torí Ọlọ́run fún wa ní freedom of choice. Ọlọ́run fún wa ní freedom of choice. Freedom of choice. Ọlọ́run fún wa ní ààyè láti ṣe nǹkan tó bá wù wá. Ọlọ́run ò kì í fipá múyàn. Lóòótọ́ Ọlọ́run fẹ́ lo Esther nítorí ẹ̀ láti ẹ̀ ṣe bí Esther nítorí ẹ̀ lọ́lọ́run ṣe fún ní oore ọ̀fẹ́. Ṣùgbọ́n tí Esther bá sọ wípé Mordecai èmi ò lọ bá ọba tó jẹ́ pé ó ní anger problem yìí èmi ò lọ o. Ẹ̀rẹ̀ ti mọ̀ pé òfin ní pé ẹni tí ọba yóò bá pè tó bá lọ ikú ni èmi ò lọ. Tí Esther bá sọ pé òun ò lọ Ọlọ́run ò ní fipá mu. Ọlọ́run á tún wá ọ̀nà mìíràn tó máa fi ṣiṣẹ́ ìgbàlà fún àwọn èèyàn rẹ̀ ni. Ṣùgbọ́n Esther decide wípé kí ni mo máa lọ tóun bá tiẹ̀ máa perish òun á perish wípé òun máa lọ. Ṣé ẹ máa wípé I take responsibility ló máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó lù sí mírèkù ẹ̀. Ọkùnrin arọ tó wà níwájú tẹ́ḿpìlì dáradára the beautiful gate nígbà tí Peter ti gbàdúrà fún un tó ti rán ọ̀rọ̀ Ọlọ́run tó ti sọ pé kó dìde nígbà náà ni ẹsẹ̀ ti mókun. Because the moment you send the word goes and deliver. Ọ̀rọ̀ náà yìí ni ṣùgbọ́n kò dìde ṣíṣe ló jókòó síbẹ̀. Pọ́ọ̀lù láti na ọwọ́ sí láti ràn, Pọ́ọ̀lù láti fà á dìde. Ká ní pé Pọ́ọ̀lù fà á dìde ni kò ní rí mírèkù yẹn gbà. Ẹni yìí fúnra ẹ̀ kò take responsibility. Ó sì rò pé arọ ṣáà lò kí ni ẹ ṣáà fóun lówó kẹ máa lọ owó lòun béèrè fún. Ṣùgbọ́n Paul wọ́n ti rán ọ̀rọ̀ sí lọ. Peter ti rán ọ̀rọ̀ sì ti ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Ṣùgbọ́n kò dìde. Peter dẹ̀ mọ̀ pé eléyìí máa lù sí mírèkù yìí. Peter láti fà á. Ẹ lọ Acts chapter 3 verse 2 kẹ́mẹ́rò pé kí ni sísá yìí ń sọ. Ẹ lọ ka Acts chapter 3 verse 2. Ẹ rí i pé Peter ti ràn án lọ́wọ́ ó láti fà á dìde. Ó na ọwọ́ ọ̀tún ẹ̀ ó fà á lọ́wọ́ ọ̀tún báyìí ó fà á dìde ni. Lójú kan náà Báíbù wa sọ pé lójú kan náà tí Peter fà á dìde nígbà náà ni ó wá dúró lórí ẹsẹ̀. So kí ni mo ń tún àti sọ pé ká take responsibility ká má máa complain ṣáá ni tí nǹkan bá ṣẹlẹ̀ kí lẹ ti ṣe ń pa ẹ̀ complain ni I don't know why this is happening to me I don't know complain ni ẹ jọ̀ọ́ ká take
responsibility ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká máa ka ìwé Ẹ́sítà lọ só ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ màá máa sọ pẹ̀lú ẹ̀ torí àkókò wa. Chapter 4 nígbà tí Mọ́dékáì mọ gbogbo ohun tí a ṣe àmọ́ kan tí ó ṣẹlẹ̀ pé ọba ti ṣe àṣẹ òfin láti pé kán lọ pa gbogbo àwọn Júù. So Mọ́dékáì fa aṣọ rẹ̀ ya ó sì fi aṣọ ọ̀fọ̀ ohun eérú bo ara ó sì jáde lọ sí àárín ìlú náà ó sì sọkún kíkan àti kíkorò nígbà kan ti sọ pé máa pa gbogbo àwọn Júù. Okay, thank you Holy Spirit. Yeah. Okay, a fẹ́ kà lọ́bọ̀dẹ̀ lọ́wọ́ tutù wọ́n fẹ́ kí rán yín létí nǹkan téèyàn kan bí mí èèyàn kan bí mí wípé kí ló dé tó bá jẹ́ pé Mọ́dékáì tó bá ti bá ò ká ló ti forí balẹ̀ fún Hámánì wípé gbogbo wàhálà yìí pé ìbá máa ṣẹlẹ̀. That is not true. Ìyẹn ò kì í ṣe tòótọ́. Ṣẹ́rí bí Mọ́dékáì tí ò tiẹ̀ fi orí ká ló tiẹ̀ forí balẹ̀ fún Hámánì nǹkan tí Sátánì fẹ́ ṣe Sátánì máa ṣe. But nǹkan tí Ọlọ́run fẹ́ kí rán yín létí ń bẹ̀ ni wípé don't bow to Satan. Ẹ jọ̀ọ́ ẹ má wólẹ̀ ẹ má forí balẹ̀ fún Sátánì. Please ìwé Éfésù orí 3 ẹsẹ̀ 14 Ephesians 3 verse 14 ó sọ pé eékún wa fún bàbá wa Olúwa Jésù Kristi nìkan Ọlọ́run nìkan ní ká máa fi eékún wa ní ká máa fi kúnlẹ̀ kí mi sọ pé ká má kúnlẹ̀ láti kíyàn òyìn kọ́ ni mò ń sọ ṣùgbọ́n ó ní spiritual implications. Life is spiritual. Life is spiritual. When you bow to the enemy ẹ ti bà nǹkan jẹ́ nínú ẹ̀mí nígbà tó bá mọ̀ pé ìránṣẹ́ Sátánì lélẹ́yìí ẹ ti mọ̀ ẹ má bow fún kò sí nǹkan tí Sátánì ń wájú pé kéèyàn just bow and worship me. Ṣàrántí pé Jésù Kristi fúnra nǹkan tó bá Jésù Kristi sọ nìyẹn. Ìwé Mátíù orí kẹrin from verse 9 to 11 ẹ lè kà á ń bẹ̀. Ó sọ fún Jésù Kristi pé gbogbo nǹkan wọ̀nyí lé èmi ò fi fún ọ bí ìwọ bá wólẹ̀ tí o sì forí balẹ̀ fún mi. Kò sí kan tó gbé Sátánì kúrò lọ́run náà lélẹ̀ ìkan tó náà fi lé kúrò náà nìyẹn. Ó fẹ́ kán máa wọ́ṣìpù má ṣe ń wọ́ṣìpù Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ má forí balẹ̀ fún Sátánì. Ẹ má jẹ́ kó fi nǹkan ayé àwẹ̀ ìjẹ̀bì búrẹ́dì bọ́tà gbogbo kan tẹ̀ ń wá káàkiri. Ẹ má jẹ́ kí Sátánì ẹ má jẹ́ kó fi gba sóò yín. Nítorí tẹ bá ti wólẹ̀ fún Sátánì tẹ bá ti wọ́ṣìpù ẹ̀yìn kankan ló ń fẹ́ ó gba sóò yín nìyẹn. Sátánì ò ní gba sóò wá lórúkọ Jésù. Ẹ tó bá ti gba sóò rẹ̀ má jọ ń lọ ẹ̀ fàyà ni o. Ó ti dìránṣẹ́ ó máa lò ó bó ṣe wù ní. Ó máa lò ó bó ṣe wù ní. Nígbà tí wàhálà bá sì dé fún ó máa abandon ẹ̀ ni. Ṣẹ́ni ó ti gba ọkàn Hámánì báyìí. Ẹni bó ṣe ń lò Hámánì rò pé èèyàn lòun sì wọ́n ti gbé nga èèyàn lòun. Ṣùgbọ́n ọjọ́ tí wàhálà Hámánì bá dé Sátánì á máa wò ó ràn ní kò sí kan tó máa ṣe. Ó máa wò ó ní torí ó ti gba sóòlù ẹ̀ nìkan ló fẹ́. Ó sọ that's it. Ẹ jọ̀ọ́ wàhálà tó máa jẹ́ kẹ́ ẹ forí balẹ̀ fún Sátánì ẹ ní rí lórúkọ Jésù lórí òkè. Àmín o Jésù. Mo bẹ̀ yín. Thank you, Lord. Ó fẹ́ kí n gbàgbé. Thank God for God. Ẹ jọ̀ọ́, nígbà tí gbogbo àwọn èèyàn Ọlọ́run, àwọn ará Ísírẹ́lì tí wọ́n ń bá ò, ẹ̀rù Gòláyàtì tó ń bá àwọn tó ń pè ní champion, tó ń bá òfin. Dávìdì sọ wípé ta ni? Ẹni kò bá wọn pè ní champion o. Dávìdì gbórí sókè ni. Dávìdì ní aláìkọlà lásán. Aláìkọlà Fìlísítínì lásán ni kò bá wọn pè ní champion Gòláyàtì kí ni mí ilẹ̀ champion ni kí ni champion Yorùbá ok Yorùbá wa ẹ máa bá wa fi ọgbọ́n bá lọ olórí àbí ṣé olórí ni champion àbí. Bẹ́ẹ̀ ni olórí ni olórí. Dávìdì ò pé bẹ́ẹ̀ o kò pé Gòláyàtì bẹ́ẹ̀ aláìkọlà Dávìdì gbórí sókè ni kò bá òfin Gòláyàtì o kò bá o. Nítorí ẹ̀ lọ́lọ́run ṣe ti Dávìdì lẹ́yìn láti ṣẹ́gun Gòláyàtì o. Ẹ jọ̀ọ́ ẹ má bá òfin Sátánì. Kò sí nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ tọ́lọ́run ò ní. Gbogbo nǹkan tí Sátánì sọ pé tó fi ń tọ̀ àwọn èèyàn jẹ. Ọlọ́run ló ní fẹ́ẹ̀kì ni. Tó bá fún yín ní nǹkan kan máa fi gba 9.
tẹ́ bá gbé ẹ̀fọ́rí lọ á gbénú rírun fún yín padà ní ṣùgbọ́n nǹkan tó fẹ́ gbà sóòlù yín ni. That is all. If you will just bow ni. So Hámánì mọ̀, Mordecai dẹ̀ mọ̀ wípé you don't bow to the devil. So ìdí tí Mordecai tí kò ṣe bow fún Hámánì nìyẹn. Nítorí ó mọ̀ pé Hámánì ọ̀tá Ọlọ́run ni. Ẹ má gbàgbé. I don't know what the Lord reminded me. Mo kọ sílẹ̀ but I guess I just okay, ká máa ka chapter 4 lọ. Verse 2. Ó tilẹ̀ wá síwájú ẹnu ọ̀nà ilé ọba nítorí kò sí ẹnìkan tí ó fi aṣọ ọ̀fọ̀ sí ara tí ó gbọ́dọ̀ wọ ẹnu ọ̀nà ilé ọba. Ṣẹ̀rí ọba ayé lásán leléyìí o, ẹni tínú ẹ̀ ò bá dùn, ẹni tó ń ṣọ̀fọ̀ kò gbọ́dọ̀ dé area palace ẹ̀ rárá. Ẹ wá imagine ọlọ́run ọba, ọlọ́run tó dá ọba Ahasuerus fún rẹ̀ gangan. Òun ló ti jẹ́ pé lọ́wọ́ ọ̀tún rẹ̀ báyìí ayọ̀ ni. Nígbà tí inú èèyàn bá ń dùn, tọkàn sí gbogbo nǹkan, when you are happy, that is when it's easy for you to access the presence of God. Ọba yìí báyẹn tó bá ti ń ṣọ̀fọ̀ kò gbọ́dọ̀ débi ààfin ẹ̀. Ọ̀dọ̀ Mordecai lọ o, because wọ́n kò sọ pé wọ́n máa pa wọ́n, so kò sí kankan. He has to go. Ó láti lọ sẹ́nu ọ̀nà ọba yẹn kí wọ́n lè rí i pé òun ṣe ọ̀fọ̀. Àti ní gbogbo ìgbèríko níbi tí òfin ọba àti àṣẹ rẹ̀ bá dé, ọ̀fọ̀ ńlá bá wọn. Gbogbo àwọn Júù àti àwẹ̀ àti ẹkún àti ìpohùn réré, ẹ máa wò wọ́n o, wọ́n ń gbààwẹ̀, wọ́n ń sunkún, wọ́n sì ń pohùn réré, yet kò síyàn kankan, kò sí kankan tán lè sọ pé kan báyìí ní ká ṣe. Ṣé rí bí Esther ṣe jẹ́ voice bó ṣe jẹ́ ohùn Ọlọ́run? Gbogbo wọn ń gbààwẹ̀, ṣèbá àwẹ̀ ló yẹ ká gbà láti rí nǹkan tó yẹ ká ṣe. Wọ́n ń gbààwẹ̀, wọ́n sì ń sunkún, wọ́n ń pariwo, wọ́n ń ké ibi lóhùn ìrasọ́lọ́run. Ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n rí, kò sí plan, there's no plan. They couldn't come up with anything pẹ̀lú gbogbo bá ṣe ń gbààwẹ̀, bá ṣe ń sunkún tán ṣe gbogbo ẹ̀ṣẹ̀. They couldn't come up with anything. So verse 4, bẹ́ẹ̀ ni àwọn ìránṣẹ́bìnrin Ẹ́sítérì àti àwọn ìwẹ̀fà rẹ̀ wá. Wọ́n sì sọ fún un. Nígbà náà ni inú ayaba bàjẹ́ gidigidi. Ó sì fi aṣọ ránṣẹ́ láti fi wọ Mordecai àti láti mú aṣọ ọ̀fọ̀ rẹ̀ kúrò lára rẹ̀. Ṣùgbọ́n òun kò gbà. Ó rò kí ni pé má wọ aṣọ ọ̀fọ̀. Ó mọ̀ pé ò lè wọ aṣọ ọ̀fọ̀ níbi pálásì ọba. Ìwọ tó wà lẹ́nu ọ̀nà ọba. Gba aṣọ tó dáa kó wọ̀. Mordecai yarí pé òun ò gba aṣọ tó dáa. Nígbà náà ni Ẹ́sítérì pè Hátàkì, ọ̀kan nínú àwọn ìwẹ̀fà ọba, ẹni tí ó ti yàn láti dúró níwájú rẹ̀. Ó sì rán an sí Mordecai láti mọ ohun tí ó ṣe àti nítorí kíni díẹ̀ gangan. Torí Esther wà ní pálásì kò mọ̀ kan tó ń lọ ń ta. Kíni díẹ̀ gangan tẹ fi ń ṣọ̀fọ̀, tẹ fi ń sunkún tí gbogbo nǹkan ṣe rí bí eléyìí. Bẹ́ẹ̀ ni Hátàkì jáde tọ̀ Mordecai lọ sí ìta ìlú níwájú ẹnu ọba ilé ọba. Mordecai sì sọ ohun gbogbo tí ó rí sọ fún un àti ti iye owó fàdákà tí Hámánì ti ṣèlérí láti san sí ilé ìṣúra ọba nítorí àwọn Júù láti pa wọ́n run. Verse 8. Àti pẹ̀lú ó fi ìwé àṣẹ náà pàápàá. Ṣé rántí pé ìwé àṣẹ tí Hámánì ti fi òrùka ọba tó ti fi sáìn, òun ni wọ́n sẹ́ǹdì sí gbogbo àwọn ìlú tó wà lábẹ́ ọba Ahasuerus. So ìwé àṣẹ náà wọ́n Mordecai fún ìránṣẹ́ yìí pé kó lọ fi fún Esther. Ṣé rí pé third party ni ìránṣẹ́ tí wọ́n rán yìí sí? Ìránṣẹ́ yìí sì ti mọ̀ pé Júù ni Esther o, ó ti mọ̀ pé Júù ni queen. Ṣé mo kọ́ wọn ọmọ ní palace pé Júù ni queen? Ìránṣẹ́ tó ránṣẹ́ yìí ó ti mọ̀ ń sìn pé àṣẹ Júù ni queen. Anyways, verse 9, Hátàkì sì wá, ó sì sọ gbogbo ọ̀rọ̀ Mordecai fún Ẹ́sítérì. Ẹ́sítérì sì tún sọ fún Hátàkì, ó sì rán sí Mordecai. Verse 11, pé gbogbo àwọn ìránṣẹ́ ọba àti àwọn ènìyàn ìgbèríko ọba
ni ó mọ̀ pé ẹnikẹ́ni ìbáṣe ọkùnrin tàbí obìnrin tí ó bá tọ̀ ọba wá sínú àgbàlá tinú tí a kò bá pè òfin rẹ̀ kan ní kí a pa ẹnikẹ́ni tó bá lọ sínú àgbàlá ọba tí kò kì í sọba ló sẹ́ǹdì fún ìbáìjẹ́yàwó ẹ̀ wọ́n mọ̀ pa ni. Bí kò ṣe irú ẹni tí ọba náà bá na ọ̀pá aládé wúrà sí kí òun kí ó lè yè, ṣùgbọ́n a kò tí ì pè ní láti wọ ilé tọ̀ ọba lọ láti ìwọ̀n 30 ọjọ́ yìí wá. Powerful verse. Tábà ní pé ká dúró ẹ̀ síbí a máa pẹ́ wá jẹ́ kí n kàn sàn kan méjì bẹ́ẹ̀ ká máa ká continue. Ṣẹ́rí Esther mọ̀ wípé kò sí ẹni tó lè lọ bá òun bá. Kò sẹ́ni tó lè òfin ọba ni you go uninvited you are dead. Ọmọ àkọ́mọ apá tó bá ṣe irú ẹ̀ ni. Ó sì ti rí bọ́ bá ṣe remove bá ṣì pé ọba ilé ìkó ṣọba tó ń ṣẹ̀ tó ń mú jẹ. Tẹ bá rú òfin ẹ̀ ọba yẹn máa take care ẹnìyẹn ni. Ṣùgbọ́n kan tí mo like ń bẹ̀ which that ṣùgbọ́n ẹ̀ là ń pè ní exemption fún àwa ọmọ Ọlọ́run. Esther mọ̀ pé there is an exemption. You see, tí àwọn èèyàn bá ń sọ nǹkan kan pé àìkan yìí kíní kan kò ṣeé ṣe tí bá débẹ̀ máa ń sọ fún àwọn èèyàn pé my case is different. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo wa sọ my case is different. My case is different. My case is different. Ẹ bá mi sọ ní Yorùbá fún àwọn ìyá wa ẹ jọ̀ọ́ pé ẹ tó bá ti ọ̀rọ̀ mi yàtọ̀. ọ̀rọ̀ tèmi yàtọ̀. Ẹ bá mi sọ fún àwọn ọmọ wa náà ní gbogbo ibi tán bá ń lọ nítorí ọmọ aládé wúrà ni wọ́n, nítorí ọmọ ọba tó dá gbogbo ohun tí gbogbo èèyàn wà lábẹ́ ẹsẹ̀ rẹ̀ ni wọ́n, nítorí pé àánú Olúwa wà lórí wọn ní gbogbo ibi tí wọ́n bá ń lọ tí wọ́n yàtọ̀ sí nǹkan ò bá ṣe é ṣe fún gbogbo èèyàn fáwọn ọmọ wa ó sì ṣe ní tiwọn. Aláti jẹ́ kí wọ́n mọ irú ẹni tó jẹ́ nínú Ọlọ́run. Esther mọ̀ wípé there is an exception kan wà fọmọ Ọlọ́run, exception kan wà. Tí gbogbo èèyàn bá ti ẹ̀ kú irú ikú bẹ́ẹ̀ èmi ò ní kú irú ikú bẹ́ẹ̀. Why? Because my case is different. My case is different. Ẹ jọ̀ọ́ gbogbo àtúnbí ni kò máa sọ. Tí kankan bá ń ṣèyàn kí ni ẹ sọ fún wọn pé kò lè ṣe èmi. Tọ́ba ní kí ni díẹ̀, my case is different. My case is different. When you say that, you are reminding God, you are reminding the angels, you are reminding all the powers who you are in the Lord. Because your statement of faith ni ìkọta fi ń sọ nìyẹn, aláti mọ̀ bí orúkọ wa, my case is different. So Esther sọ pé fún ọ̀pọ̀ ọjọ́ ni wọ́n ti pè òun láti lọ rí ọba. Ìkan tó ń tú àti sọ ní pé kò ní pẹ́ náà sí ìfẹ́ pé wọ́n sì pé òun for like 30 days. Kò ní pẹ́ tí wọ́n máa fi pé òun tó yẹ pé Mọ́dékàì máa fi ní sùúrù. But Mọ́dékàì jẹ́ kó mọ̀ wípé urgent matter lélẹ́yìí. This is time sensitive. Eléyìí ìkan kíákíá ni. This is time sensitive. Eléyìí ó ṣe ìkan tá a máa dúró kó tó tán bá pè ẹ́. So verse 12 wọ́n sì sọ ọ̀rọ̀ Ẹ́sítérì fún Mọ́dékàì. Nígbà náà ni Mọ́dékàì sọ kí a dá Ẹ́sítérì lóhùn pé má ṣe rò nínú ara rẹ pé ìwọ ó là nínú ilé ọba ju gbogbo àwọn Júù lọ. Ṣẹ̀mọ̀ pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kùtẹ́ ìlú máa rò pé àwọn kan tó ń ṣẹlẹ̀ sí kò lè kan òun. Thank God for Mount Zion. Thank God for Mount Zion. Lórí ọ̀rọ̀ Nàìjíríà dé ẹ máa rí ipa tí Mount Zion ń kó. Àdúrà tá a gbà fún Nàìjíríà lórí òkè Síónì ṣé bá sí Nàìjíríà ibi làwa wà. Ṣùgbọ́n a mọ̀ pé kan tó bá kan àwọn èèyàn wa Nàìjíríà bíbó kan àwa náà. Ó kan àwa náà. Mọ́dékàì sọ fún Ẹ́sítérì wípé Júù mọ̀ ní má jẹ́ kí pálásì jẹ́ kó gbàgbé ibi tó ti wá o. Júù nìyẹn nígbà tó bá fẹ́ pa gbogbo Júù run ìwọ náà wọ́n máa pa ọ̀run ní kó tètè mọ̀ kó ronú dáadáa àti wọ àtìlé bàbá rẹ kó ronú dáadáa kó tó di pé kò mọ̀ kan tó máa ṣe. Verse 14 the favourite verse ẹ tí ò ń ṣe onígbàgbọ́ gan mọ̀ nítorí
bí ìwọ bá pa ẹnu rẹ mọ́ pátápátá ní àkókò yìí, nígbà náà ni ìrànlọ́wọ́ àti ìgbàlà àwọn Júù yóò dìde láti ibòmíràn wá. Ṣé ẹ mọ̀ pé Mọ́dékàì ń kó ti Joel chapter 2 ẹlọ́ kà ń lé kò sáyè fún wa láti kà. Mọ́dékàì ń kó ti Joel chapter 2 from verse 12 to 14 ńbẹ̀ yẹn ni. Nítorí Olúwa ti ṣètò ìgbàlà àwọn èèyàn rẹ̀. So Mọ́dékàì mọ̀ kan tí wòlíì Joel sọ chapter 2 verse 12 to 14. Mọ́dékàì sọ ní pé tí ìwọ bá sọ pé ò ní ṣe no problem, ṣùgbọ́n Ọlọ́run máa gbé ìgbàlà dìde lọ́nà mìíràn. God's plan can never be thwarted. Ẹ bá mi sọ Yorùbá mọ̀. Ẹ tó bá mọ̀ Yorùbá ẹ jọ. Kò sẹ́ni tó lè yí ìmọ̀ Ọlọ́run padà. Yí ìmọ̀ Ọlọ́run padà. Kò sẹ́ni tó lè yí ìmọ̀. Bàbá ẹ náà wọ́n ti bí. Ìpinnu Ọlọ́run àti ìmọ̀ Ọlọ́run kò sẹ́ni tó lè yí padà. Ìpinnu Ọlọ́run kò lè yí padà. Thank you, my God bless you, ma. Bọ́tà bá halẹ̀ títí ẹ má dá wọn lóhùn, irọ́ ló pa. Ètò Ọlọ́run fún ayé yín, fún ayé àwọn ọmọ yín, ó di dandan kó wá sí ìmúṣẹ o. Ó láti wá sí ìmúṣẹ ni. Ẹ má dá Sàtánì lówó kò ń halẹ̀ ni. So Mọ́dékàì ń sọ fún ni pé tí ìwọ bá kọ̀ tó ò bá ṣe, fine. Ọlọ́run á gbé ìrànlọ́wọ́ dìde, á gbé gbàlà dìde fáwọn èèyàn rẹ̀ nítorí a ti kọ̀wé rẹ̀ ní pé ìgbàlà Júù ó di dandan kó dé, ìgbàlà Júù ó máa dé. Ṣùgbọ́n ìwọ àti ilé bàbá rẹ ni a ó parun. Mo fẹ́ kí gbogbo wa ka the last clause. Ẹ jọ̀ọ́ ẹ tó bá ní Bible ẹ̀dá ní the last clause ní verse 14 yẹn, ẹ jẹ́ ká jọ kà á. Ta ni ó sì mọ̀? Ta ni ó sì mọ̀ bí nítorí irú àkókò báyìí? No, it's whether thou hast come to the kingdom for such a time as this. For such a time as this. Eléyìí bá gbogbo wa sọ̀rọ̀. Gbogbo wa leléyìí bá sọ̀rọ̀. Gbogbo wa ta wà lórí òkè Síónì. Ta ló mọ̀ pé irú àsìkò báyìí gangan lọ́lọ́run ṣe gbé wa dìde. Tó sì kó wa sórí òkè Síónì. Nínú ẹbí rẹ, Ọlọ́run dá ẹ̀mí rẹ sí fún for a purpose ni o. Nínú ìjọ Ọlọ́run tó wà, Ọlọ́run fi ẹ́ síbẹ̀ for a purpose ni. Níbi tá ti gbé bí ẹ pàápàá. Ọlọ́run fi ẹ́ síbẹ̀ for a purpose ni, and this is the time lákòókò yìí gangan ni. Mọ́dékàì sọ fún wípé ta ló mọ̀ wípé torí àkókò yìí lolúwa tiẹ̀ ṣe fi ẹ́ sínú ìjọba ló ṣe lè di ìwọ Júù lásán, ìwọ ó tiẹ̀ wà nínú ìgbèkùn, ìwọ ọ̀fà ni ò ní bàbá ò ní ìyá ò kò sí nǹkan kan tó ní. Ọlọ́run sì gbé e dìde nínú àánú rẹ̀ nínú gbogbo obìnrin 400 tán kó papọ̀ ìwọ yẹn gangan lọ bá wa mú. Ta ló mọ̀ bóyá torí nǹkan ti di eléyìí lọ́lọ́run ṣe gbé ọ dìde láti wà ní ipò tó wà. Mọ́dékàì sọ fún Ẹ́sítà. Nígbà tí Ẹ́sítà sì gbọ́, Ẹ́sítà mọ̀ wípé òótọ́ ni. Ṣé mímọ̀ ṣe Ẹ́sítà ló fi wá ṣe di aya ọba ni? Ó mọ̀ pé ọmọ Ọlọ́run wà bẹ́ẹ̀. Ó sì ní ìdí lóòótọ́ tọ́lọ́run ṣe gbé òun sí ipò yìí. Ó ní ìdí tọ́lọ́run ṣe gbé òun. Ó ní ìdí tọ́lọ́run ṣe fi wá sí ibi tó fi wá sí. Táti ẹ̀ ti fi jẹ́ bọ́ọ̀nìgè ìpápá. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ló wà báyìí o tí wọ́n tẹ̀ sí gbọ́ ìròyìn rere o. Èèyàn míì kan nínú fámìlì ẹ̀ nìkan ló ìbọn nège ni o. Olúwa sì jẹ́ kó di àtúnbí nítorí kó bá lè lò ẹ́ láti jẹ́ kí gbogbo àwọn ẹbí ẹ̀ kan di àtúnbí ni o, ṣùgbọ́n ò ṣe iṣẹ́ náà. Lọ ronú nǹkan tí Ẹ́sítà ṣe o. Nínú ìjọ Ọlọ́run, ó mọ kan tó lè túnṣe ń bẹ̀ tí ṣe Ọlọ́run tó ṣe tó máa lọ síwájú. Wọ́n á sì máa sọ nǹkan náà fún gbogbo ìgbà. Ìwọ tiẹ̀ mọ Báíbù, àlìsò gbọ́n kan tá à ń sọ lórí òkè Síónì. Ó lọ́wọ́ tó máa fi kọ́ tó yẹ kó máa tún yí ayé wọn padà. Ìwọ fúnra ẹ̀ dẹ̀ mọ̀ ṣùgbọ́n ó dákẹ́. Ó dákẹ́. God is talking to you. Olúwa ń bá ẹ sọ̀rọ̀. Fúnrú àkókò báyìí lolúwa ṣe pé ó dìde sórí òkè Síónì láti fi ṣeṣẹ́ rẹ̀ ní o. Kò kìí ṣe pé kàkàn máa wá ká máa lọ lójoojúmọ́ ká máa gbàdúrà ara wa, àdúrà àwọn ọmọ wa. Ṣùgbọ́n láti dúró nírú àsìkò báyìí
nínú àsìkò báyìí, nínú ẹbí, nínú ìlú, níbi tọ́lọ́run dá wa sí, níbi tá à ń gbé nírú àsìkò báyìí, òun lọ́lọ́run ṣe gbé wa síbi tó gbé wa sí. Ẹ wò torí time, let me continue. Verse 15. Nígbà náà ni Ẹ́sẹ̀rì rán wọn lọ fi èsì yìí fún Mọ́dékàì pé, ókè, lọ pé àwọn Júù tí a lè rí ní Ṣúṣánì, lọ pè wọ́n jọ, kí ẹ̀yin sì máa gbààwẹ̀ fún mi, kí ẹ̀yin kí ó má ṣe jẹun, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe mu ní ọjọ́ mẹ́ta tọ̀sán tòru. Tẹ́ bá ń gbọ́ nípa Esther fasting, ibi tó ti rí Esther fasting lélẹ́yìí. Esther fasting téèyàn ò ní mu omi, téèyàn ò ní jẹun for 3 days, kò kì í pààyàn. Ṣùgbọ́n mi ò sọ pé káwọn àgbàlagbà lọ ṣe o, bí ìfẹ́ kọ́ di kọ́ńdún ní ìfẹ́ mi. Sọ pé ẹni tí ò báyìí sì máa ṣe àwẹ̀ 6 o'clock to 6 p.m. rí kó má lọ ṣe ọjọ́ mẹ́ta o. Èyàn kì í lọ àwẹ̀ ọjọ́ mẹ́ta láì tí máa jẹ́ tó ti ń gbààwẹ̀ dáadáa tẹ́lẹ̀ o. Ìwọ tó ò tí ì gbààwẹ̀ tó ò tí ì ní ọjọ́ kan tó fi ń gbààwẹ̀ láàrin ọ̀sẹ̀, sẹ́kọ̀ọ́ bá ti di 12 o'clock tá bá ti ṣe tán o lọ ń jẹun ni. O lè lọ straight sáàwẹ̀ 3 days o. Wà á kọ́kọ́ practice ti 12 lóru títí di aago 6 tó bá wá rí pé òkè o ti lè ṣe, ó ti má ẹ lára dáadáa ni kó tó lọ attempt Esther fasting no. Tó bá fẹ́ attempt ẹ̀yin arúgbó ẹ má try ẹ̀jọ̀ omi sọ pé kẹ́ lọ gbààwẹ̀ ọjọ́ mẹ́ta ti Esther o. Ṣùgbọ́n tọ́lọ́run bá fún ní oore ọ̀fẹ́ tó mọ̀ wípé nínú nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé òun fẹ́ rí ìmọ́lẹ̀, òun fẹ́ kí ìmọ́lẹ̀ tàn sí i, òun fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, òun fẹ́ mọ̀ nǹkan tó òun máa ṣe. You are welcome. O lè lọ ṣe Esther fasting. So èmi pẹ̀lú àti àwọn ìránṣẹ́bìnrin mi yóò gbààwẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́. Bẹ́ẹ̀ ni èmi ó sì wọ ilé tọ̀ ọba lọ tí ó lòdì sí òfin bí mo bá ṣègbé. Ṣùgbọ́n nítorí pé a ní Olúwa, nítorí pé Esther mọ̀ wípé Ọlọ́run yìí ó kàn sọ bẹ́ẹ̀ ni, ó mọ̀ pé òun ò lè ṣègbé. Ayé mi ò lè ṣègbé lórúkọ Jésù, ẹ̀yin náà ẹ̀ ní ṣègbé lórúkọ Jésù. Nítorí Ọlọ́run wà lẹ́yìn wa. Ọlọ́run wà lẹ́yìn wa, òun máa ń ṣe iná fomi tì lẹ́yìn ni. Tó bá ti ran yín iṣẹ́, ó máa ń ba yín ṣe ni. Òun ò kí iṣẹ́ tó máa ń rányàn iṣẹ́ tó máa ń fìyàn sílẹ̀. Nǹkan tí mo ṣe ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run nìyẹn. Tó bá ti ní kí n máa lọ, I don't care kí gbogbo ayé kan dìtẹ̀ papọ̀. If God tells me go, I don't care. Mi ti ẹ̀fẹ̀ gbọ́ pé àwọn kan dìtẹ̀, mò ń lọ ni. Wáyé tó ní mo mọ̀ pé mo máa pa gbogbo wọn run. Ó máa pa wọn run. Kò sẹ́ni tó ń bọ́ Ọlọ́run jà tó ń wí ni. Kò sí. Only God has the final say. So Esther múra, Esther determine wípé òun máa lọ láti lọ dúró fún àwọn Júù, láti dúró fún àwọn èèyàn òun. Verse 17. Bẹ́ẹ̀ ni Mọ́dékàì bá ọ̀nà rẹ̀ lọ, ó sì ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Ẹ́sítérì ti pàṣẹ fún un. Wow! Can you imagine how powerful this young girl, irú agbára tó ọmọ kékeré, this young girl tó ní. Ọmọ yìí ló wá ń sọ̀rọ̀ bíi wòlíì. Òun ló wá ń fún wọn láṣẹ, òun ló ń sọ fún Mọ́dékàì wípé ẹ̀yin ẹni kan lọ gbà àwẹ̀ fún mi. Kò kì í ṣe general àwẹ̀ tẹ́ ń gbà yẹn o, ìyẹn ò ṣe kankan. Ẹ lọ gbà àwẹ̀ fún mi kí n lè rí ojú rere Ọlọ́run. Tí n bá ti rí ojú rere Ọlọ́run, ilé tó kù rí sí. Kí n lè rí ojú rere Ọlọ́run. Ṣùgbọ́n màá dúró, èmi màá lọ níwájú ọba. A mọ̀ pé Daniel ti gbarú àdúrà bẹ́ẹ̀, àbí Daniel ò sọ. Nígbà sọ ní pé kí Daniel kò tẹríba fún èrè, ó ní tọ́lọ́run bá máa gbà òun bí ó tiẹ̀ ní gba òun. Ṣùgbọ́n ìwọ ọba o, èrè yìí èmi ò forí balẹ̀ fún fẹ́. Èmi ò forí balẹ̀ fún. Bẹ́ẹ̀ ni Shadrach orúkọ tán fún wọn nìyẹn, àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀. Orúkọ Persia tán fún wọn bọ̀. Bẹ́ẹ̀. So bí ó ṣe máa ń rí nìyẹn, Ọlọ́run ò kì í fi titi ẹ̀ sílẹ̀. Sátánì ló máa ń tì wọ́n débi tó jẹ́ pé tán bá ti dé, ó máa ń já wọ́n lẹ̀, ó máa ń dójú tì wọ́n ni. Ṣùgbọ́n Ọlọ́run ti wá, kò kì í jẹ́ kí ojú, kò kì í jẹ́ kó ti ọmọ tirẹ̀. Ẹ jẹ́ n conclude sórí àsìkò wa. Ẹ jọ̀ọ́, ọba ayé òní Esther ń sọ o,
ó ní pé tó bá lè na scepter ẹ̀ kí ni ọ̀pá ọwọ́ ẹ̀ tó bá lè nà báyìí tóun bá débẹ̀ tó bá nà sí òun ti mọ̀ yìí pé òun ò ní kú wọn nípa òun á lè rí ọba bá sọ̀rọ̀ ṣùgbọ́n olúwa wa jésù kristi na ọ̀pá náà sí wa lójoojúmọ́ òun ò sọ pásìkò kan wà pé òun ò sọ pé àtúndí kò ti jẹ́ lẹ́ṣẹ̀ ẹni ò ní ìná sí ẹ òun kò kí ń pa ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ kọ́ lẹ́ṣẹ̀ ronúpìwàdà òun ni jésù kristi fẹ́ ẹ̀ kẹlẹ́ṣẹ̀ ronúpìwàdà ni ó nà sẹ́tà yẹn ó nà ọ̀pá yẹn báyìí ó nà sí ọ lójoojúmọ́ ó nà sí ọ ó ń pè ẹ́ pé kó súnmọ́ mi tó bá súnmọ́ mi èmi náà á súnmọ́ ọ máa ń wẹ̀ ọ́ mọ́ kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ James chapter 4 verse 8 James Jacob orí 4 ẹsẹ̀ 8